وبالقرآن منك وبالرسول وبالصديق والفاروق خير جميع الناس بعد بالبطول سلام على أصل الوجود محمد وما كان نورا قبل آدم مسفرا سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم. adúpẹ́ fún Ọlọ́run tí ọ̀rọ̀ bá ti débi ọpẹ́ ẹ máa dún jákè dáadáa ni. alhamdulillahi rabbil alamin. ọba tó ṣe pé ammal khalaiqu rahmatan wa hanana kò sí ẹ̀dá rẹ̀ tí Ọlọ́run ò ṣe dáadáa sí. ó lè yàtọ̀ èyí ò jẹ́ tuntun ó sì lè jura wọn lọ èyí náà jẹ́ tó jù òrírí àmọ́ tó lè sọ ni kó sọ pé Ọlọ́run ò ṣàánú rẹ̀. Allahu akbar. bàbá kálínú ẹgbà kú sí. سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم. bá a ti wá sọ lálẹ́ yìí nì. ètò ló ń ṣe fún àtọ́dá Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àmín. ìta ń bẹ lọ́run sí Ọlọ́run jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́. àmín. سلامي على من قال يا رب أمتي آمين. أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم. ayin anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi tọ́lọ̀ ń gbé dìde. rahmatan lil alamin. Allahu akbar. pé máa lọ ayé. àmọ́ tó o bá débẹ̀ kẹ́ni kọ́ lọ jẹ́ fún ọ. Allahu akbar. ìwọ khalifa. gbogbo ẹni náà tó bá gbaṣẹ́ pé òun fẹ́ máa jí sí Ọlọ́run
tí ò bá jẹ́ ìkẹ́ níbi tó wà tí ò jẹ́ kẹ́bi tó wà. tí ò jẹ́ àánú fún wọn iṣẹ́ rẹ̀ ò ní jẹ́ àtẹ́wọ́gbà. Allahu akbar. سلامي على من قال يا ربي أمتي. níbi tó o bá sọ ẹrù kà tó sọ ẹrùkà. ní àfà yá àfà láfa yá àfa. wọ́n gbọ́dọ̀ máa jèrè ẹ ẹni àdúgbò rẹ ìlú tó o bá wà ìlú tó bá wọ́n gbọ́dọ̀ nípa tó o kó lóńgbé kó lè bá a lálàáfíà. kakule bá lálàáfíà. أجرهم من النيران قال نعم نعم. ibi tí àwọn àfà ń sẹrù kà lónìí wọ́n sọ ẹrùkà lẹ́nìí. ibẹ̀ ni ò ní sèyí má lónìí. Allahu akbar. سلامي torí sẹ́nà iṣẹ́ náà. à ń jẹ tọkàntọkàn síbẹ̀ mọ́ ẹ̀yẹ jòkó ẹ̀yin lè travel àbí wọ́n jòkó ń tiẹ̀. على من قال يا ربي أمتي. àbí wọn náà lọ ilé sàní. أجرهم من النيران قال نعم نعم. أجرهم من النيران قال نعم نعم. rahama tí a fi tú ọ̀rọ̀ ànábì wọ́n fi tú ọ̀rọ̀ ànábì. kí lóò ànábì fi ṣe é lálẹ́ yìí. sallallahu alayhi wa sallam. ìran àfáà ní parí ìjà ládùúgbò ìparí ìjà ládùúgbò. ẹkùn tó lọ́dọ̀ màlímù ẹ̀kọ́ sọ. àfáà tẹ́lẹ̀ lọ parí ìjà wájú ẹ̀ níwájú ẹ̀. òun gan mọ̀dàrú òun gan mọ̀dàrú. òun gan ní pọ́npọ́ ó ní pọ́npọ́. tó ti kanrin mọ́ náà. bẹ́ẹ̀ni àríjàgbá ni. rahama tọ́lọ̀ fi ròyìn ànábì ọlọ́run fi ròyìn ànábì. gbogbo àfáà tí o bá ti kọ́ sí ẹ̀ tí ò kọ́ sí rẹ̀. sílẹ̀ ọmọlẹ́yìn ànábì. sallallahu alayhi wa sallam. islah kátó nǹkan ṣe ànábì lónìí ànábì lónìí. tá a bá jogún ànábì lóòótọ́ wo la fà tó ṣe sí. kó la fi sí. سلامي على من قال يا ربي أمتي. àfáà tí ó lájà tí ó tún lu ṣe yóò tún lù sí i. ó ti ní pátì tó bìlọ́ọ̀gì sí. bẹ́ẹ̀ni. tó bá ti gba mẹkrófóònù báyìí wọ́n ti mẹgbẹ́ tó fẹ́ kàmpé fún. bẹ́ẹ̀ni. ń jọ ìjà bá dé sí wọ́n lè lọ ilé ẹ̀. sanni lọlé ẹ̀. sanni rí ní alátúnṣe. ó làwọn míì ṣe ń jà ìmọ̀mù ò ṣe tíá àmọ̀ ò ṣe tíá tànẹ́bì ní ń ṣe. bẹ́ẹ̀ni. nítorí ọ̀fẹ́ mà náà nù. èmi lè fẹ́ mú lóhùn ẹ̀ mú mi lóhùn níbi pé ẹ fẹ́ jẹun fẹ́ jẹun. èyí fẹ́ jẹun ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ ralẹ̀ táà kan ti jẹ lọ táà mọ̀ bí tí ẹ yọrí ẹ sí. àbí. ntẹ́mi tí wàá ń bá bọ̀ tẹ́lómi ò tí ì lánìyàn kó n fẹ́ dèèyàn láyé déèyàn láyé. ń wà torí tí wàá fi gígùn àbí. gbọ́dọ̀ rò pé mo tún wá wà tíwájú ọlọ́run lọ. àbí. gbogbo àfáà tí wọ́n tẹ̀lé kájọ́ náà tẹ̀lé káàkiri. ìwọ ló lè ké mo là á gbà láyé lónìí kò sí. èwo lẹ rí ṣe nǹkan fún tójú tí a lọ. tójú tí a lọ. ń ní ẹni ọlọ́run fún àtẹni tí èèyàn fún ta ni ò ní jura wọn lọ. ó ní jura wọn lọ. سلامي على من قال يا ربي أمتي. wọn ò lè rí àtúnṣe ṣe mọ́ wọn ò lè rí sí mọ́. apá tó ya wọn ti bá a lọ wọn. àti bá a lọ́wọ́ o. أجرهم من ìran àfáà النيران. máa dúró àfa àwọn ẹgbàá dúró. lọ́wọ́ ẹ̀ kò tí ì sọ̀rọ̀ mọ́. ìran àfáà máa dúró tẹ́ bàbá jẹ́ ń bá yín tò ń bá yín tó. iṣẹ́ tí àfáà wá sí láyé nù. ìṣe tá a fa wá sí láyé nù. mo fẹ́ rìkọ́dù ọ̀rọ̀ yẹn àfáà gbọ́dọ̀ náà bíbí lọ́ọ̀gì ṣiṣẹ́ mọ̀ sallallahu alaihi wasallam. kò kóńdé àtúnṣe rí èkó ní àtúnṣe rí. àwa gbọ́dọ̀ gbọ́ wá síbi ìlàsùbà àti mo lóṣèlú tó sponsor yín kẹ́ mọ̀ sọ́kùsọ̀ kí wọ́n sọ kó sọ. èmi náà tún gbé tiẹ̀ ìrìn àtúgbò tí. wákàtí kan síra wọn àfúnlẹ́sì. ó ṣẹ̀ṣẹ̀ yẹn àfáà ni wọ́n ń dẹ́ síra wọn sí bí ní fújì ń bẹ́ nùlú àbí tí wọ́n kọ́ sí ara wọn. wọn ò sì máa sanwó kan náà máa búra wọn lórí rédíò ọ̀rọ̀ lórí rédíò.
wọ́n sọ yín dàgbò. àwọn tí ń kéwì ń bẹ pé ẹ máa kéwì bú wọn ẹ máa kéwì bú wọn ò ríre wọn dé orílẹ̀ wọn dé wọ́n. àsìkò tó yẹ ká fi rí ìdáyà ẹ̀rí ìmọ̀nà kẹfì tọ́yàn sọ́nà ìtọ́yàn sọ́nà. ẹ á fi ọgbọ̀n ṣẹ́jú sí rádaràdá lọ sùn áá ẹ wà ní ta àbáwá lónìí ìgbà ló wà ró lọ́wọ́ pé táìmù yín ti gbé. ọjọ́ ti lọ. أجرهم منا ẹ̀yin àfáà àsìkò tó tẹ́ bójú wẹ̀yìn gbogbo là ń lọ bó la fẹ́ já sí níwájú ọlọ́run. ọjọ́ já síwájú ọlọ́run. نيران قال نعم نعم ẹni tí o bá ti káàkiri ayé àrùn kan ní lọ́tọ̀. àwọn kan ní lọ́tọ̀. gbogbo tó lọ́wọ́ fún yàn tọ́lọ́run fún yàn. tí ò fún ní exposure tí ò káàkiri bẹ́ẹ̀ni ibi tó jókòó náà ló rò páyé parí sí. olùkọ́ yìí parí sí. سلامي على من قال àwọn mímu tẹ́ ń wò yìí o tí wọ́n bá lọ ibi tó lágbára wọn àfáà tí wọ́n mú lọ́wọ́ gbẹ̀yìn àfáà gidi ni sẹ́rọ̀ tá à ń jẹun tí wọ́n jọ mu tíkà ìwọ̀n wọn láàfáà. يا ربي أمتي ọ̀rọ̀ náà mi ló jẹ́ ń débẹ̀. sallallahu alaihi wasallam. níjọ́ jẹ́ ń jà sí òkúta alẹ́rọ̀ aswad òkúta tó fẹ́ gbé síbi kàábà wọ́n lọ pe ànábì wá ni wọ́n ní wọ́n lọ sọ̀tẹ̀ láàrin wọn bá wa gbé kalẹ̀ ìrànlẹ́ náà sì ń jà sí àwọn olódodo ni ẹ ó wá tẹ aṣọ kalẹ̀ ó gbókùtà sí láàrin ẹ̀yìn ẹ̀yìn ẹ̀fà ẹ̀yìn ìfà ó náà wà fọ́ tẹ láàrin kí ló tẹ̀ ní kó wá sí kí náà lè bẹ̀yìn àfa àmọ́ lónìí bí ẹni ẹ pínkún àlèyìn tó wà nù ìyàwó òkú rẹ pínkún tó pọ̀. yóò ti pè é lóru tábí ọdọ má pè dáadáa ń fòrùn jẹun yà. wọ́n kàn la ogun lẹ́bù ni àlè lónìí dákan gbogbo ìyàwó lónìí yòókù àbí kò ní ọkọ rẹ ti sàtọ́nà kó lónìí gbogbo ẹ. gbogbo mi tí ò yẹ ká bá yín là ń bá yín. أجرهم منا نيران قال نعم نعم. gbogbo àfáà tí mo kí wọn wà àfáà àgbà ẹ ti mọ̀ kí n tí kọ̀kọ́ dà pọ̀ náà nù. سلامي على من قال يا ربي أمتي. ẹjọ́ bí àáfàá ṣe pọ̀ tó láyé kí ló tó ṣe pé ọ̀nà ń pè ní àáfàá àgbà. bọ́lá ti sì wá pọ̀ tó tẹ́tí ń lọ mọ́kà kó tó kà bá aláàjì àgbà kí ló bí aláàjì àgbà. أجرهم منا. gbogbo wa àtàn tó bí abáwọn lẹ́nu aláàjì àgbà yìí jẹ́ ni. نيران قال نعم نعم. ẹ ọdún tí a ti ń gbé Agége kí àbò tó wá ní láti Abẹ́òkúta máa lọ bẹ̀ kí ló yí bàbá lágége. àkàsì náà tulẹ̀ bí wọ́n sì pè wọ́n bẹ́ẹ̀ wọ́n sì lè pè wọ́n. أجرهم منا. ó lẹ́yìn tí àti ìbáṣẹ́ níbì kan tẹ́lẹ̀ bá pera rẹ̀ bàbá ń lé kéré kan bàbá ń lé kéré kan iṣẹ́ wò lẹ́yìn ṣe ó máa yín múná ni ó mọ̀ di bàbá. kálukú sáà fẹ́ fi pákà lè kéde èèyàn. ìgbà ìṣe bàbá lẹ́yìn. bàbá wa lágbàájì àfa ńláńlá kí wọn. نيران قال نعم نعم. al-istiqama mo ṣàdúrà fún kábíyèsí ọlọ́fà ẹ̀wù ìkójáde dáadáa ẹ̀wù ìkànṣe kí n gbọ́. kábíyèsí o. bàbá chief esa ọlọ́mọ àwọ̀sọ àlàáfíà fún wọn bó lọ wí jèrè. سلامي على من قال يا رب أمتي.
ǹjọ́ tí èso bá wọ̀ lù yìí ọlọ́mọdé ò jẹ́ kó sí. أجرهم من ẹ̀sìn àmì. النيران قال نعم نعم. ẹ má bẹ̀rẹ̀ náà kí nǹkan ṣe ẹni tẹ́ ẹ bá ń lo yìí ẹ̀. bẹ́ẹ̀ni ẹ ń bẹ náà rẹ. ẹ dààmú. ẹ dààmú. أجرهم من النيران قال نعم نعم. ìgbà tí mo fi rìnrìn àjò yẹn ìta ibi ìsílẹ̀ wa ẹ̀rọ kí o ṣe yẹn mẹ́mọ́ ni. gbogbo ọ̀nà sáyẹ̀tì kò tẹ̀ sójú táyọ̀ ọkọ̀ máa ń bẹ̀. ògbẹ́ fúrúfúrú ni. ìlú kan gbínrín. سلامي على من قال يا رب أمتي. gbogbo ọtí ẹbí wa náà bá kẹ́ wọn. ọlọ́run kó bá kẹ́ wọn. àwọn tí wọ́n wà láyé wọ́n jẹ́ gbáyé ìbànújẹ́. gbáyé ìbànújẹ́. láti ijó ilẹ̀ tí ń bá a bọ̀ àti fẹ́ẹ́ sọ̀kalẹ̀ àti ń da fírì. àti ń da fírì wọ̀. àti wọ̀ lẹ́yìn tó lè kọ́ dìrì báyìí. àti wọ́ báyìí. látàná báyìí àwọn afá ti ń káwà sílẹ̀. ó ti lọ. أجرهم من wọ́n máa ń bí ẹ pé ọjọ́ mẹ́wàá yòókù tẹ̀ lọ itikaf kí lè fi ń sìn. wọ́n máa fi mutí. èèyàn bá ṣe dójú kìnìṣà ni. Mabruk. èèyàn ọba níbi tí Ọlọ́run ti pé mo gbọ́ ọ lẹ́rù. نيران قال نعم نعم. kí n tó dẹnu lọ́rọ̀ ànábì. sallallahu alaihi wasallam. torí láàfin gbà yányá tí ọdún òfin lọ. àti ìbáraẹni tó ti fẹ́ Khadija o. mọ tó ṣẹlẹ̀ ní ọjọ́ ìfẹ́ Khadija ni. fámìlì wọn ò fún lọ́mọ. jọ tí a ń lọ láwọn ọmọ ànábì rí. wọ́n sì mọ̀ o. Àdíjà wa sẹ́wọ́n sí wa lọ́kọ̀ olówó ni ẹ ń béèrè. owó náà ń béèrè. gbà olóṣèwọ̀n orí àrẹ. Allahu akbar. a kéde bẹ tíra rẹ bẹ wájú mi sí máa sọ̀rọ̀. سلامي على من قال يا. àwọn tẹ̀sí bá débẹ̀ ẹ gbọ́ àṣírí tí ń fàya. ìwọ́n tó ń lọlé àná ọwọ́ amúra bíi wèrè tí ẹ tú lórí ìdè. ó wà wọ bàtà òjò. bàbá ilé àná èèyàn ìkẹrẹ wọ́n sì káwọn abirùn lọ. bẹ́ẹ̀ni náà tó wọ àpò sìmẹ́ǹtì. àwọn tí wọ́n jẹ tó máa fọ́ sí àkàkà fọ́ ha èrìgì náà dédé rìn. bí òṣèyàn tó wúlò ràn yín lọ wá kan níta kọ́kọ́ rẹ́ǹtì wọn. lọ́rẹ́ǹtì èèyàn yéèyàn. àwọn tó kó lẹ́yìn lọ́lé àná wá ń jà sẹ́bà ni mo kọ́ mú ìkó tó mú. wọ́n sá fún wọn ní júìsì wọn bọ́n ṣe já. bó rẹ ti máa jà ọ̀ní lọ. bó lọ wí. سلامي على من قال يا رب أمتي. àyẹ̀wò kò tó fẹ́ rọ ìlú tí mo lọ òjò bá mi débẹ̀ ni. bẹ́ẹ̀ni ó sì hàn bí wọn. òjò ó rọ̀ débi afẹ́ lè páàkì ọkọ̀ mo lè ń débẹ̀ ẹ̀ ń so nílé sà bẹ́ẹ̀ mo ti dé nísì. أجرهم من النيران ọ̀nà mo ti sínú. قال نعم نعم. gbogbo tí ń pè áká yìí. tó ń pè áká yìí. ọ̀dọ́ tí ó ṣe ń dìde bọ̀ ni. ẹsẹ̀ ń dìde bọ̀. ni mo yà mí lẹ́nu ẹ̀yẹn ló ẹ̀pẹ́ wá sí gidi ní dákọ̀ nílẹ̀ yìí ẹ̀ ṣe fìtọ́ rẹ̀ ṣe ń pa. Ọlọ́run ní ká máa jáde ká àbá tí mo ti ń ṣẹlẹ̀ nínú ayé. bó lọ wí jèrè. أجرهم من bàbá àwa jáde tààrà. gidi gan. النيران قال. mo sì rí àwọn èèyàn yéèyàn tààrà bàbá sí ẹ mọ́ àgàn tí ń ṣe tọ́lọ́n gidi yàtọ̀ sẹ́yìn ọ̀rùn dé ń dọ́dẹ́ àwọn tí ẹni tọ́lọ́hún ṣe tààrà ọlọ́run jẹ́ aníláárí ká kọ́ ẹ̀mí ẹ̀ tí ń ṣe tọ́lọ́hún mo lọ wí jèrè. قال نعم نعم. ìsìkámà
kí n tún díẹ̀ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam. àmọ́ má jẹ̀mú bẹ́ẹ̀ bá ti yọ̀ǹbó rẹ̀ ní sọ. sallallahu alaihi wasallam. torí mi tí n ké kálọ̀ yẹ kórè àbẹ́yìn tẹ́ ẹ kẹ́ ń bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mo ti ṣe tàfsírì rẹ̀ mo ti lọ ilé ọba mo lọ mọ́ṣáláṣí àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ni ni wọ́n á tún lọ Iléṣà ẹlẹ́ẹ̀karùn-ún ní lónìí kí náà ń fara ṣe lẹ́yìn kọ́ mu kọ jù kọ́ mọ̀ lè ká sámú ìyẹn ṣe jẹ kó máa yí mi dúrọ́ọ̀mù nílé ilé wọn ò ní ká jẹ sínú tó bá hùn arọ́ ni ọ́ omi fi wá dúró lọ́tọ̀ ẹ̀kọ́ dúró lọ́tọ̀ méjì wá ń dààmú ní kọ̀ rẹ̀. kí ẹ bá líbà ìwọ aláyígè mo kí yín Mabruk mo kí Mabruk mo lọ wí. Salami ala man qala. mo kí yín bẹ́ẹ̀ ni. Ya Rabbi ummati. àwọn ànàbà mẹ́kẹ́ nù. Ajirhum minan nirani qala na'am na'am. kí ni pè ní sìkámà akáwọn àfáà tó ṣàdúrà fún alálẹ̀ yìí mi fojú di àdúrà mo fẹ́ kí wọ́n á máa ṣe fún mi. mo kí ìmáàmù Ọ̀fà ní òmù àrán mo rí ọjọ́ nǹkan ojú àbò lọ wíjẹ rẹ̀. Ajirhum minan nirani bọ́ọ̀ ṣe ń kí n wú ọ báyìí. na'am na'am. mo rí ọ. Salami ala man qala ya Rabbi ummati. Jama wọ́n ní hiya suluku siratil mustaqim wọ́n tún jẹ́ istiqama oníkọ́rin ọ̀nà tó tọ́ táyé rẹ̀ ó fi dáa. lọ́rin ọ̀nà tó tọ́ ọ̀fẹ́ ní láàrí lọ́rin ọ̀nà rẹ̀ kì í ṣe kọ́ lọ jalè. ọ̀wá lórin méjì àforin wèrè màá lówó iṣẹ́ ò lọ sí tó fi lówó ẹni tó kọ orin tẹ̀yìn bá kọ iṣẹ́ ló ṣe débi láárí. iṣẹ́ ló ṣe tó bá lè wọṣẹ́ báyìí ó lè má wálé wá sùn fóṣù kan àmọ́ àìsùn tiwọn mílíọ̀nù ń já sí òun á jòkó wájú ta àbá rẹ̀ màá lówó. tó lówó síbò lọ wí jèrè. Salami ala man qala ya Rabbi ummati. ẹ lọ́rin ọ̀nà tó tọ́ ẹ̀yin obìnrin ní náà ṣe é fẹ́ ní láárí iṣẹ́ ni ẹ jòkó tì kẹ́ lálùbáríkà ẹ má ta ìwà yín jẹ fúláwọ̀ rẹ̀ yóò fẹ́ ní tó bá yá ẹ̀wọ̀n ń lọ yóò tì í bẹ́ẹ̀ kò pancake ojú ò ní dán mọ́ ara ò ṣe é pawó ara ayé rẹ̀ ó bàjẹ́ ẹ fi pamọ́ nígbà tẹ́ ẹ máa bí mọ́ kí a máa bí ọmọ tí ó dàbí ọmọ ìbò láti sin ìwọ ti sá ntọ́ fẹ́ bí yóò sábì lẹ́lẹ̀ ni káàrin ọ̀nà tó tọ́ ẹ tẹ̀lé mi ọ̀nà gidi tí wọ́n kọ́ ọmọ bẹ̀ tọ́ ni pé yé ojú tì mí ìyẹn ọ̀dọ́ ẹ̀rin ọ̀nà tó tọ́ mo sọ fún yín lánàá ẹlòmíì ojú rẹ korò lẹ́yìn iná tó bá sẹ́mi kójú ọ orókè mi pẹ̀lú tiẹ̀ mọ́ ọlọ́run tó ti kí sí ọlọ́run lò sọ́nà tó tọ́ ni kẹ́ máa fagbó sọ́nà tó tọ́nu kólóòsì tẹ̀ mo sọ́nà tó tọ́nu ẹlẹ́ẹ̀mí kí lẹ́ ń pè é. Salami ala man qala ya Rabbi ummati. Tẹ̀mù ref ajirhum minan nirani qala na'am na'am. ẹ tẹ̀lé mi tí ẹ bá ti rí ọ̀nà tó gun kò ní débi tí lọ láyé rẹ̀ ẹ dúró déédéé ẹ dúró ẹ fẹ́ jìyà kẹ́ tó jayé ẹ mú mú kú mu káàkiri ẹ dákun tí ì bá sọ orí burúkú nǹkan hóró kan kò ní wọ́n ń ta ní 20,000 tó bá mú tán
tó bá gbá ní etí kò ní yájú. bẹ́ẹ̀ni níbi tó bá gan sí. láti pé lu ní òka yóò wá gan yóò wá ranjú wọn kọ ọ̀rọ̀ mi sí létí ní wọn á gbà pàó tó bá di orí 41 yọ ni ó sì dáyé nù. àṣẹ ìsìnkámà kẹ́dúró lórí pé mo fẹ́ kó yẹ mí ọ̀nà tó tọ́ tí sọ̀nà rádaràda kì í sọ̀nà gbọ́wọ́lé ẹ̀ tí wèrè mú nọ́mbà fún yín ó wá dọ̀rẹ́ wèrè bó láti jẹ wèrè wá yàwó ó ní 5 ló sọ wèrè tún dìkú kò ní 0 ló sọ wèrè ṣe mú nọ́mbà fún yẹn òun bá rí nọ́mbà máa mọ̀ ní òhò. ẹ fẹ́ sọ gúrú tí a ẹ fẹ́ dààmú bí a ti bẹ̀rẹ̀ àwẹ̀ àná nìkan ní travel bó lọ wí jèrè. Salami. mo tún lọ lọrí lánàá tòsí tún àbí tòsí kó dé mo ti wò Kwara nù. ọmọ tí ń wí rìkọ́ọ̀dù wa ti ń bá Muslim ká ẹ̀ ó sẹ̀wọ̀n pa à ń ṣiṣẹ́ ni ó ń ná lẹ́jọ́ ni ó bó sáré mo ní ọmọ pa ọmọ akíwò kí dáadọ́ nù mo ní tún gbé kámẹ́rà ó tún yá nso ọtún yá ní ń sùn nídìí kámẹ́rà mo ní máa ń sùn ìgbà lẹ́yìn tó bá ní àáfà yìí ṣiṣẹ́ lẹ́nu rẹ̀ fi gbámọ́ gànà the threat of borisad àìsùn ọpọlọ ò gbọdọ̀ sùn torí ọ̀fẹ́ sọ nǹkan tá yóò gbọ́ yílẹ̀ kan náà tọ́wọ́ ẹ ti sàfọ́ dọ̀dọ̀ yọ ọ̀rí tó máa sàṣe máa gàn ṣe ṣùṣùṣù gọ̀nẹ́gàn bó lọ wí jèrè. Alama qala ya rabbi ummati. díẹ̀ ni ẹ máa bú kẹ́bi débi tẹ̀ ń lọ ọ̀nà tá a rìn ò tọ́ láti sìn ẹ ti ń fìgbẹ́ jẹ búrẹ́dì ìgbẹ́ tẹnìkan yà yes tí ń rò wọ́n wá ti búrẹ́dì bọ̀ yé tẹ̀ mẹ́nu jẹ ṣé wọ́n máa jẹ́ ni kò jẹ́ fún ẹ ní wọ́n ti jẹ gbogbo bẹ́ẹ̀ fọ́nù kò ní mọ́mọ́ láyé yín. ẹnu wọn ti di sálángá jàtìjàtì. ẹlẹ́ẹ̀kejì wà iye ni wà fáwọn bil uhud kulliha ìsìnkọ́mọ̀ ni kọ́ pé àdéhùn tó bá ṣe. ẹ̀yọkùnrin ní náà ṣe lè pé àdéhùn tí wọ́n fẹ́ sọ yìí ìyàwó rẹ̀ tó fẹ́ sọ̀sọ̀ pé ọmọ jẹ́ níyà ẹ má fi ṣeré o kan ní tí ẹ̀rọ ọmú lónìí obìnrin lẹ́sẹ̀ o. obìnrin lẹ́sẹ̀ obìnrin ti fara kọ. níjọ́ tó ti wọ skul kò jẹ́ ọ lọlé yóò lọ kó provision ìyá rẹ̀ wá ní wọ́n ń jẹ kékeré obìnrin tí ń bọ̀ àpẹẹrẹ pọ̀ ní bọ́ ìyàtọ̀ bá dàgbà indomie ó dùn mọ́ ọlẹ́kẹ̀ẹ́ wọ́n tó ń fọ́ ẹyin sí i obìnrin kọ́ ọlọ́lẹ̀ ó sọ ọ́ di àdìmẹ́rù ó máa jẹ káàkiri bíi tùkú tó bá di àárọ̀ ọ̀dọ̀ fúnmáìtì ni ó ti jẹun tó bá di ọ̀sán ọ̀dọ̀ àbùkíá ni ó ti lọ jẹun tó bá di alẹ́ ṣòlíì bí ṣe ń jẹ́ kábí wèrè nìyẹn tiẹ̀. Salami alama qala. bàbá sí àdé nìyẹn wọ́n ní gbogbo tí yóò bá ná ọkùnrin ní wàhálà oníkó lọ wọ́n tí ìyàwó rẹ̀ máa jẹ. ẹ wá ń to sẹ́lẹ̀ ní ìsìn ẹ fẹ́ ṣiṣẹ́ mọ́ ẹ̀yin ọ̀dọ́ obìnrin ra sọ́bọ̀ ọlọ́run ọ̀fẹ́ sọjọ́ bí aṣọ lóbìnrin wá rà fún ọ ẹni òhò ìwé ní òhò ó wá tún fún ní condition rárá máa wọ́n ni o ọ̀dọ́ mi nìkan ní kọ́ máa wọ́n wà ó ní yẹsùn wa nǹkan sí ọ ó daṣọ wèrè ìbúra ó lóun wọṣọ. àdéhùn yìí ni ẹ tẹ̀lé àdéhùn ni ẹ tẹ̀lé. akastumuhunna bi amanatillah níjọ́ tóbi ní fẹ́ fẹ́ ọ ó ní bó ṣe búra tó ó ní èpè tó gbéra rẹ sẹ́ kó lè bá gbà fún ọ wá wọlé tó wọlé wá sùn mọ́ ẹ tán mi wọlé ẹ wọlé wá sùn mọ́ ẹ dáná lé mọ́ yóò ti ra géṣà sáko báyìí ìmí ara dọ̀nkọ́nù sínú lẹ́nọ̀màkì yóò wá gbé lọ ọ̀wá gbé dọ̀nkọ́nù sínú kọ́bọ̀dù ó tún aṣọ lé àti kúlí tí mo mú gàrí nínú ilé
ọ̀fun ni ó bá aṣọ rẹ jẹ́. àmánà ẹ lọ tẹ̀lé. ẹ lọ tẹ̀lé. tẹ́ ẹ bá ti tẹ̀lé àmánà ẹ dúró níwájú Ọlọ́run. náà àmọ́ ẹ̀yin náà ṣé tẹ́ ẹ sọnù. ẹ ń faṣọ yìí ọkọ yín yá. obìnrin tí ó bá wà lè jẹ́ nǹkan kan ní ìsìn tí ó dùn mọ́ lọ ẹni kíni. ntọ́kọ rẹ bá ti lóhùn fẹ́ mọ́ sí. wọ́n sì wọ́n dé díẹ̀. kódà tó bá wù ọ́ bí ikọ́ kú síbẹ̀ mọ́ sí wọn. wọ́n sì wọ́n. ó lóun fẹ́ kọ́ mọ́ tagé pẹ̀lú ará àdúgbò kí pírọ́lẹ́mù ẹ. kí wàhálà rẹ. gbàtọ́ ọ̀tẹ́lẹ̀ ọkọ lọ kí ló wá fún alára wérewère ara gẹ́gẹ́gẹ́ kí fojú kan ọkùnrin yóò mọ̀ ní bí wèrè nígbà wọ́n mà kí ni ń ṣe àfi sí òsì. bẹ́ẹ̀ni nígbà ọmọ ẹ̀kọ́ ààrẹ ò tí ì balẹ̀ kí lọ lọ́lé ọkọ fún kò ìtọ́nù lọ́wọ́ akun omi tó bá kù lọ sápé kọ́ dìmọ́ rẹ̀ kọ́ tó lọ́lé ọkọ. àwọn náà ò dúró dédé mọ́. èmi sì ń ké torí mi ìta yẹn bẹ́ẹ̀ tí ń wò mí. ẹ dúró dédé mọ́. wọ́n yí dúró dédé rẹ̀. ẹ wá ní gbogbo àṣírátù tẹ̀ ń lọ àdúrà yín ó gbà bó ní ti gbà ó ti ṣubú ní yàrá. ìgbé ọyọ ọmọge tí ìbá nífẹ̀ẹ́ má gbowó lọ rẹ tí náà pọ̀ bó lẹ́ ń lọ kí lè fẹ́ jẹ́ èyí ra bàtà èyí ra fóònù èyí ra gbogbo ẹ̀ ọwọ́ àtòmọ́ra wọn ló didi èèyàn ni ọ́ tí ẹ bá gbà kọ̀ọ̀kan tí ẹ ra òhò lọ́lọ́ lè. ọ̀tọ̀ lẹni tó ra aṣọ ọdún ó tún fi fóònù lé. ẹni tí ò fún yàrá ń kọ́bọ̀ rí ó wá ra aṣọ ọdún fún ó ra gíní ó tún fi fóònù lé ayé rẹ̀ ò sì dáàbà. ó ra mi mẹ́sàrà fún mi wá gbé fóònù lé òsùn ẹkún gba fóònù ló yí gbúdù. níbo ló ti fira ojú ẹgbẹ́ rẹ̀ ọ̀tá lónìí fóṣù kan mọ́tò ní yà fún. Salami ala man qala ya rabbi ummati. Jẹ́mọ̀ ní náà. Kódà mo tún jẹ́ sìkámà. Ẹ fún olùgbé kan. Ó sáré lọ́wọ́ àṣekàn fírí bẹ́ẹ̀ ni. Wọ́n ti wọ́ gbogbo ẹ̀ tó dá wíwí nísìn. Ajirihum minan niya. Bàbá náà ìwọlá. Ìsìkámà. Wọ́n ní tuntun kí ni? Wa mulazamatu tariqil mustaqim bi ri'ayati haddi tawassuti fi kulli al-umur. Jàmáà ní náà. Bó láàtú yìí. Torí mo ti kà á tó gùn. Wọ́n wulẹ̀ dọ̀pọ̀ rẹ̀ náà wọ́n bọ̀ tún ní ìsìn. Ọ wà tẹra mọ́ ojú ọ̀nà tó tọ́ pẹ̀lú kọ́sẹ̀ kí ni kọ́ máa àlàárín gbogbo tó bá ṣe má bọ̀ wájú jù níbi kí ni fi kulli umur min at-ta'am bọ́ọ̀ bá jẹun ṣe dọ́gbandọ́gba má jẹun tí ó pa ọ́ ṣe wọ́n tún wọ́n sí. bàbá ìyẹn ní 5,000 lọ́wọ́ ó sì jẹun jẹ 4,500 wà ní ẹni tẹ́ ẹ bá jẹ ní ògbé fò kò lè gbé fò rọ́bà ní ó pa ẹyẹ ṣòfò nù. ọ̀ tiẹ̀ wá fowó emergency pamọ́ kò emergency lè wá ìrí lè mọ́mọ́ lóru kò sí tí ò lè ṣẹlẹ̀. èèyàn gbọ́dọ̀ mọ̀ pé wọ́n tún wọ́n sì ní mo ní 5,000 lọ́wọ́ fẹ́ jẹ́ 1,000 kí ló dé ọmọ ilé ìgbèrè wo ló ti inú ni lọ́ọ̀yàwó rẹ̀ sí dandan kọ́ yàwó ni ọtí ṣiṣẹ́ tó ti rówó ìdẹ́kùnà ló bá tiẹ̀ jẹ́ ẹ dákun èèyàn ra ń jẹ 500 naira owó ara ẹran 2,500 ẹran wa pọ̀ ju ẹ dákun ẹ̀yin náà dá kí n tó bá yín dá sódúró déédéé balẹ̀ wọ̀lá di sí bẹ́ẹ̀ ṣe ń wò mí gbogbo ọmọ mi lójókòó yìí tí ì bá jẹ tí èmi mìíràn jẹ tí ì bá jẹran báyìí òye ó yọwọ́ mi jẹ ọmọdé ṣe yáwó ẹran kọlọkọlọ ẹran ni kò pọ̀ mi o bó o lọ bí jèrè. Ajirihum minan nirani qala na'am na'am.
gbóúnjẹ yẹn kí ẹrùn yí ipò. أجرهم Ó ní mo gbọ́. àfàyà ọ̀hún. Bàbá ẹ̀ ní máa wí bó lọ wí jèrè. من النيران قال نعم نعم náà Ẹ tẹ̀lé mi dáadáa. ọkọ̀ ọkọ̀ mọ́ lọ. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wá ṣúrùbì. Wọ́n tún wọ́n sí mẹ́bí tá a máa mú. ìdá máa ń wọ̀ Tọ́wọ́ tiẹ̀ fẹ́ mú nǹkan tí ẹ pa lójú dà kóòkì ń bẹ̀. lókè bẹ̀. Ó ní rárá rárá èní pálí. ní pálí òun. Ní èyí tán hun apẹ̀rẹ̀ fún. kí lè gbogbo rẹ̀? Àti ọmọ. Èyí ló wà lọ́rọ̀ àti Hollandia. Hollandia Àfiṣe àfìsè. exotic. kékeré fi ń sèyàn. Kí á tó lè máa mú yẹn. kẹ́tọ́ lè máa Mo tí ò ní jẹ́ ìfẹ́nu bájù. Àwọn tí ń ta kọ́ bá sọ́ọ̀tì. Kòrónà ń fi àṣẹ sí mi lẹ́nu. Rólẹ̀ gbọ́. ọkọ̀ Kí lẹ̀ ń mú? kí lè mú Ọtí ránjẹ ti fún ọ ní pure water. pọ́ńpì wọ́tà. Ṣé dandan ni kọ́ mu nǹkan tó ga lé ni? àbí Ṣé rí àìlèfowópamọ́ kò jẹ́ ìyọ̀ láti yọrí? kò dé kí o láṣeyọrí. Àwọn tẹ́ ń wò kí ń kọ́ nǹkan yìí. Bọ́lá ṣe ní àtóbi tó ẹnu wọ̀ tóbi tó bẹ́ẹ̀. ẹnu ọ̀ tóbi tó bẹ̀rẹ̀. Ẹ̀ súnmọ́ ni ò jẹ́ mọ̀. àbí Èmi mo kọ́ ẹnu mi ìjà lójú gbogbo nǹkan lọ. àbí Sọ́wọ́n ní ìní ni tí fi jẹun. Wọ́n yí commission kù. Pé ọdún ni ó jẹ́ ń jẹ 20 million. 20 million. Ìpè náà ń wọ́n sẹ́ni ọkàn. bẹ́ẹ̀ni. Ọmọdé fi jú rẹ̀ ní kọ́ máa mú lọ. Ọ̀wá lè jẹun lásán àfikọ́ mú nǹkan lé. àbíkọ́ mú nǹkan lé. Kò tí ó ṣàǹfààní. Kí ló mú káàkiri? kí ló mú kiri. Olórí kìnìún yóò àfi sápò méjèèjì àfi ṣe wà ti já orí kìnìún náà fèlè ọ̀ lè dín kìnìún. alẹ́ di kìnìún ojúlé wa máa pọ́n gbogbo ìgbà. Gbogbo nǹkan tó le tí ẹni kẹ́yìn mọ́ mọ́lẹ̀ mọ́ ní ìsìn. ẹ̀mú rẹ̀ sì ní. Bó lẹ́ ń lọ bolẹ̀ lọ. bàbá àárẹ̀ tó bá dé tí ò bá bá tó dáná ẹ̀jẹ̀ yẹn tí ó pọ̀ ọ̀nù. Allahu Akbar. ẹ mú mu kú mu. wọ́n libas ẹ̀yọ́ màmí ẹ̀ dákun ní náà. Naam. ṣé wọ́n tún wọ́n sì ń bi aṣọ wíwọ̀ má wọ́n tó wọ̀ wọ́n wọ́n tó wọ̀. ọdún àwẹ̀ ní bọ̀ bàbá àlífà kò sí téèyàn wọ̀ tí ò ní bẹ́ẹ̀ gbẹ̀rẹ̀ pàdé lọ́nà yìí dì. bẹ́ẹ̀ni. bọ́ wọ sọ 20,000 ọ̀rẹ́gbẹ́ rẹ̀ ọ̀rẹ́gbẹ́ rẹ̀. tó padà 10 tó padà 5 ọ̀rẹ́gbẹ́ rẹ̀. ọ̀rẹ́ kọ́tà ṣo gbogbo ẹ̀jẹ̀ ti jẹ́ ti kábẹ́ pẹ̀sẹ̀ kábẹ́. ọ̀rẹ́ tí a bọ́ lọ́rùn òkú ní Saudi tí a tún lọ gbogbo ẹ̀ náà sáti wọṣọ ní láyìnlá àyíláńlá yídì yá. àwọn sunkún àbáyà 70,000. ìwọ ọmọ gẹ̀rílàkì ní mẹ́mẹ́ ìgara oṣù kan tó bá ń fọ yóò máa tanná ni tanná ṣẹ̀rí fún òlọ́wí jèrè. سلامي على من قال يا رب أمتي. bàbá ọmọ ND1 ND1. ẹ̀bí pre-ND bẹ́ẹ̀ni. ó fẹ́ wọ jàlábíà 150,000 bẹ́ẹ̀ni. lọ yídì àbí. èlógún school fees ẹ̀ tí bàbá rẹ̀ ò ní sẹ́dọ̀ ní. àbí. àbí. bọ́ọ̀bù àjọ wọn tó lójú àánú lójú àná. tó bá tẹ̀ nínú owó tó ní opportunity fi clear life ẹ̀ náà kí ló kí tó ń ṣe nínú ọgbà ọ̀rí ẹ̀dá ò ti rà ọ̀rẹ́ rà. kò sí tọ́ rírà kò sí torí rà. àfi fashion parade owó iléèwé rẹ̀ pé. owó léwé rẹ̀ ò pé lónìí ilé ìpè lónìí. ọjọ́ tẹ̀sí fẹ́ wọlé kéwú ọlọ́fun ìjà alájì làmídì kọ́ lábà àmín. ọlọ́ba kí wọn bá gẹ̀ wọ́n àmín. àwọn abẹ̀rẹ̀ àdìmí ní ẹ̀jọ̀ alájì ni onáà ní kó lọ hàn níjọ náà tó wọ́n níyì owó níyì. wọ́n á fún mi ní wọ́n jù yẹn èmi mo hàn nínú wàhálà báyìí alájì padà yóò lọ ní èké gbà wọ́n lẹ́jẹ̀ mi náà dá sí èké ó ti lọ wọ́n kiri mo lówó tó fún mi pé mo ti ra aṣọ ní èké mo ra bàtà ní èké fúnra mi mo ra báàgì ní èké fúnra mi gbogbo oúnjẹ tí mo lè jẹ lóṣù kan mo ra fúnra mi mo ti ṣiṣẹ́ rẹ pamọ́ nípa òbí wa bẹ́ẹ̀ni. èyí tí a máa ṣe náà wà ó wà. òbí òfin mọ̀ pé ó wúlò wọ́n wúlò. gbàdúrà bẹ́ẹ̀ ṣe ìyàwó tí wọ́n ní alájì ní ìyàwó sílẹ̀ mọ́jà dá láàmú ọmọ oníròrí níbi tí ń lọ lọ́dún náà bí mo ṣe kéré mọ́ màálù méje mo pa fúnra mi Allahu Akbar. táwọn ọ̀rẹ́ ń fún mi tẹ́ ń fún mi tẹ́ ń fún mi tẹ́ ń fún mi méje méjì. ẹ̀sìn ọdún yẹn 1998 April 18 1998 mo lọ wí jèrè. سلامي على من قال gbogbo àdúgbò ni mo tún màálù máa ń jọ́rẹ̀ náà. يا رب أمتي. aláàjì wa ń sọ fún màmá wa pé ìyàwó sílẹ̀ àti ẹ̀rí abẹ́ẹ̀ rí nísìn
tá a bá fi yí ikọ̀ tá a bá ní yóò pẹ́ tí ò pẹ́ máa ń kọ́ ó ti tó ayé dágbénu àṣẹ kò ní pẹ́ ni kí ló dé tẹ̀ sí kẹ́ lè dá ayé gbé kí ló ń ṣe yín gan kí ni bàbá rẹ ní tó fi ń yọ̀ àbí àwọn ọmọ ọlágẹ̀ ò yọ̀ mọ́ wọ́n fẹ́ kọ́ dámọ̀ pọ̀ sí nínú ọmọ tálíkà ní yọ̀ bẹ́ẹ̀ bá rọ́kọ̀ tí mi láàrin fíldì kì í sọ ọmọ sẹ́nitọ̀ lẹ́bàá bẹ́ẹ̀ kó lè bẹ́ẹ̀ sí wọn òrísì náà ṣe wọ́n engage wọn ọmọ tálíkà wọn lọ mú lábẹ́ ewé wọn lọ mú lé àkọ́kù mọ́tò tó bàjẹ́ sí kinní kan kí ló dé wọ́n ní ìran mẹ́ta ìtòsí mẹ́ẹ̀ẹ́dógún ta níbòmí tó bá ti bí ọmọ tó wúlò ọmọ ló yẹ kó ní ìpinnu pé ń yọ ìyá mi kúrò nínú òṣì ń yọ bàbá mi kúrò nínú ìyà ọmọ tó fẹ́ yọ ìyà kúrò nínú òṣì ti bẹ̀rẹ̀ òṣì láti kékeré torí aṣọ tí wọ́n ń gbọ́ yé èyí dé sí ọdún ló kù yé tó kù yé ẹkùn tó mọ̀ sọ ni pé kò tí ì ránṣọ ọdún sọ ọ̀ràn tí màmá rẹ ti ń lóògùn wákàtí ìwọ lọ́ọ́ rà fún rí tó bá yẹ tí ó kú dànù sọ̀rọ̀ tí bẹ́ẹ̀ sì jó pàṣẹ lálẹ́jọ́ ọdún ló kù àtàwọn àgbẹ̀ òfò tẹ́ mọ́ organize ẹ̀fọ́ yìí gbọ́dọ̀ wí kiri. أجرهم من النيران قال نعم نعم. ṣé wọ́n ń gbà mí wọ́n gbọ́? ẹ tiẹ̀ jẹ́ àrònú pé bò láṣẹ dá dúró. ẹ wọ́n tún tìrù wáyé ti dá dúró. ó ti pẹ́ gan. سلامي على من قال يا رب أمتي. tí wọ́n ń ṣe wá síká máa rówó lẹ́nu wa ni kì í béèrè pàdán mi. gbogbo ọmọ tí mo kọ́ ń ké lójú ayé wọn òun ná kọ́bọ̀ ní òwòlí mọ̀ ẹgbà sá fún mi ní tẹ bá fẹ́ sọ́lọ̀ wàá sá fún mi lónìí. alhamdulillah. tẹ bá dénú ọgbà mi mọ́ṣáláṣí tí mo kọ́ pẹ̀tẹ́ sí gbogbo ilé mi lè máa gòkè ká. àwọn á ní kí ló dé mo ní discipline tí dáàdì mi fún mi gbogbo nǹkan tí màá kọ́ ló kọ́ wọn sẹ́wọ̀n ni wọ́n ti máa wò ní n bá ká lónìí. àwọn ọmọ tí a máa gbé sórí ẹ̀ sí máa díyà أجرهم من النيران. mo bá wà bá dáàdì mi pẹ̀lú ọlá ìgbìlọ̀ ọmọ tí a máa mú kájọ náà ọmọ oyè tí wọ́n máa mú káàkiri àdúgbò. قال نعم نعم. tó ti bẹ́ẹ̀ mo sọ́ra mi nù kí ni bá ríra mi he. ẹ wà jí láàárọ̀ ẹ wà tòṣe ẹ mọ̀ mú rẹ́gà ẹ mọ̀ mú gbogbo nǹkan fò ẹ mọ̀ mú kòdín. ẹ fẹ́ mú kan àwọn akọ sí àjìgìjàgà mo tí ẹ fẹ́ kọ́ dà ní ẹ kọ́ sára tó fẹ́ mu. ìyẹn sì lè má ronú. aṣọ méjì ó pa yín kò sí ní tọwọ́ tọ̀ ní bẹ́gbẹ́ rẹ pàdé ẹ̀kọ́ yín lásọ yín báyìí ohun tí ẹ fẹ́ jẹ́ onígóòlù yín ohun tí ẹ fẹ́ dà òní gbogbo gbèsè ayé yín báyìí tí ẹ bá da tí ó dà tó bàbá aláìwọlá tó fẹ́ mọ owó aṣọ 20 million yóò wọ́ ẹ̀ ń kánjú àwọn ọkùnrin ò kánjú ń tiẹ̀ wọ́n fẹ́ kóbìnrin máa bọ́ ẹ̀ ní. ìwọ náà téèyàn lòun ò fẹ́ ọ ìwọ lọ́ọ́ tún gbóúnjẹ lọ olórí ibú tí ó ṣe fún ọ tí ilẹ̀ òfin mọ́ ìwọ lọ́ọ́ tún bọ̀ bóòlù àpọ̀kùnrin tí ń bọ̀ tí ń ṣe sí náà bóòlù àpèrú wọn ibi tí wọ́n ti lọ yanjú ayé rẹ̀ lápúrú ọ̀tún wá gbóúnjẹ lọ láti lé kó lè lé egun tí ì pa ọ́. ọba jẹ̀bi ó pa ni kó lè yọ̀lẹ̀. ẹ ń bọ̀ ọ̀lẹ láti sìn tó ti kú ní skul ọ ti bẹ̀rẹ̀ pílẹ̀ kọ́ máa bọ́ ọkùnrin kò ní bọ́ tó bá dọjọ́ alẹ́ bá wọn. ọ̀run aṣọ sí wọn lọ́rùn ọ̀ lọ fara gbolẹ̀ ń bì kan láti tọ́jú ọkùnrin kan ó di mélòó fún ọ. ìnáwó rẹ di mélòó ọ̀nàwó ọ̀tún nára. ibi tó ti lè jèrè.
ṣé wọ́n ń gbọ́ Abqakumullah. abẹ́ ẹ̀gbọ́n mọ́ ni Ọlọ́run jẹ́ àárín pẹ́. ẹ̀gbọ́ fi kulli amrin diniyyin ẹ̀gbọ́ wọ́n dùn níyàwó yìí ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n gbọ́dọ̀ dúró dọ́gbadọ́gba bàbá mo wà ń bàdàn ẹjọ́ yẹn lẹ́ẹ̀bàdàn bàbá ní ìdìbò ẹ̀gbọ́ ni mo wà níbi tí hòtẹ́ẹ̀lì tí mo wà tí wọ́n fi mí sí mo ní wà sí ní àárọ̀ ẹnìkan wá yẹn náà fìlà láàrin ọ̀nà ẹ wò kò dúró déédéé kọ́ ọ̀kadà kọjá pọ́n kò ẹgbẹ́ wọ́n tó kọjá kò ẹgbẹ́ táyé wà pẹ̀lú mi ní fúri báyìí ojú kò ń ta bí máàkì ṣe ń bọ̀ nù ó kọ́ mi mo ní táyé máa wo mo ní yóò hàn ó kàn mú ìtẹ́ mi ló bá rí títì mo ní ẹ wo fake àsọ̀gbé tirẹ́là lè pa ọ́ kò dúró déédéé ni ta ló bẹ ní fídà ní títì ó fẹ́ yan ará àdúgbò jẹ́ kó ní ṣéwù kan dé o ṣéwù kan dé títì ní ti yan náà fílà mo tẹ́ ẹ sì máa wá kánú lẹ́yìn ṣéwù bùrẹ́dà tọ́lọ̀ ti dá bó ṣe dá wọn tí ẹ ti gbèrú yìí lọ ẹni bá ṣe lọ lẹ́fà á nà ní irọ́ nípa irọ́ ní ẹ wá ní ṣéwù ní ọwọ́ lọ ru àdògán irọ́ tó ti fi nǹkan oṣù kátẹ̀ tó ti fòṣù kátẹ̀ tó ti fomi sí tó tutù ẹ gbé àdògán tí a fún tí a gangan tá ń lò ẹ parọ́ rẹ̀ ẹ kéèdú sí lójú rẹ finẹ́sì rú ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin àfọ̀ ọ̀lẹ àbí kẹ́ máa ṣe bí rọ́ nínú ọmú dà ẹ̀ ń kó dà lọ bàbá elédà ti gbé dà lọ. ó ti gbé dà lọ. ìtẹ̀sùbá àtọ́pọ̀ ti gbé lọ. ó ti gbé lọ. kí ló dé tí ẹ tiẹ̀ fẹ́ kọjá yìí ní nǹkan ṣèbí ẹ lọ́mọ. tí wọ́n lọ́mọ. bàbá yìí lẹ́ ọmọ kí ló dé tẹ̀ ń dupò mọ́ ọmọ wọn lọ́wọ́ ẹ ṣe bí kinní mọ́ gbogbo yín kàn ṣe rádaràda òpùrọ́ àròfà sì fẹ́ràn ẹ̀rọ bẹ́ẹ̀ kan bá dé tó a ti ní ṣéwù kan lò tó kàn ṣe kinní kan tó tutọ́ wọn ní ṣéwù tó dé èyí ò máa gbà wọn gbàkúgbà ọlọ́run ló mọ iye àwọn ìyá tó lọ rẹ tí wọ́n lè sọ tójú wọn rí níbi àfìdíkì. àwọn kan bẹ lónìí extremist ni wọ́n lójú ọ̀nà ẹ̀sìn wọ́n ti kọjá àyè wọn jù kọjá àyè wọn yẹ́nyẹ́ ẹ̀dùn wọn tí wọ́n sì wò mí lẹ́yìn àwẹ̀ Ramadan tọba gbọ́dọ̀ tó bá rí ọ̀túnú wọ́n pè ń fara rọ tọba ìbẹ̀rẹ̀ àárẹ̀ ọ̀nì lè sẹ́mọ́láyè rẹ̀ yẹn náà fílà díẹ̀ tó sinmi mọ́ para rẹ̀ ọlọ́run fẹ́ ká para wa. Now. Salami ala man qala ya rabbi ummati. Basiru kọ́ yìí. أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم. ládùúrú tó rí lèlè ó mú ó ti wá mẹ́yìn ọ̀ gbọ́dọ̀ sọ pa سلامي على من قال يا رب أمتي. kò sọ́mọ níbi kan o yóò wá sọ fún dáadé ọlọ́jọ́ dá fún bàbá wọn ò láhùn pa àbò láhùn pàpà lójú dá fún ẹ títí wọn sọnù. أجرهم من النيران قال نعم نعم. dọ́tọ́jọ́ rọ̀ mí o tọ́lọ̀ fi kàrámà hàn ọmọ táyé kékeré ọmọ rẹ kékeré wá dúró ní láti fi kílẹ̀ sọ báwo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ ti jọ báyìí tójú fẹ́ rọ̀ báyìí ti tàṣẹ láti lè kọ́jú rè tẹnukọ́mọ́ kò sì rọ́jọ́ náà kò yé wọn ni gbogbo ọmọ tí ń jòkó yìí wọ́n kú ìtẹ̀ lọ́la bá wọ́n rí dáǹsẹ̀ ibi tí wọ́n dàgbà sínú. أجرهم من النيران قال نعم نعم. ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. afẹ́jú alọ́rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Abdullahi babamadi kan wá tí ó gbèmí débẹ̀. يا سيد السادات جئتك قاصدا. bàbá náà ìbí ayé
أرجو رضاك وأحتمي بحماك. ibi tí mo bọ́rọ̀ ànábì dé. صلى الله عليه وسلم. ibi tí a ti mú wọ ibi tí a kó àwọn èrè àwọn páàdì sí. ẹnu ọ̀nà rẹ̀ wá jù báyìí lọ. jù báyìí lọ. ibi tí mo dé lánàá nù. àyẹ̀wò ẹ̀kọ́. kò sẹ́ni tí ò wọlé tí ò ní tẹ̀. a máa ma sí ẹnu ọ̀nà bíi ókún kó lè bá a tẹ̀ fún èrè tó wà mẹ́ẹ̀. ànábì wa ní síbi tá a gbà náà ni ọ̀nà ní gbábẹ́. bóni jẹ́ kò sọ́nà fún wa nàbí Muhammad. sallallahu alayhi wa sallam. ibi tí a ti ní kí Musa wọ bàtà gẹ́ wọ́n ní kí wà nàbí wọ bàtà wọlé bẹ̀ ni. لدى طور موسى نودي يخلع وأحمد. níjọ́ tí Musa tó débi tí tó fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ọ̀nà ní fàkàndà àlèk. tó bàtà rẹ̀ innaka bil wadil muqaddasi tuwa. ó wá bọ́ bàtà jọta nàbí débẹ̀. على العرش لم ànábì wa lọ lẹ́ ara sí. يؤذى بخلع عالي. ànábì wa dúró ohun ẹsẹ̀ rẹ̀ báyìí ọ̀nà ní kí ló ń wò wọlé bá náà. èyí ọ̀nà ká ìyẹn jẹ́ man pass man gbàgbé rẹ̀ dẹ̀ ìyẹn jẹ́ ìyẹn lọ tààrà. على العرش لم. ẹnìkan lónìí mo wá ọ̀fọ̀ gòdú àmẹ́yẹ tó ń gbọ́ wọ́n fẹ́ lọ bí kan máa ní ẹ̀fọ́ mọ́tò mi gbé lọ. ó wá pé nígbà tí ń sinmi ní ìsìn ó lè yẹ kọjá ìyẹn o. ó ní tẹ̀ sínú ọkọ̀ owó ọlọ́pàá kan bẹ́ẹ̀ rí ni wọ́n ní bẹ́ẹ̀ kí ni. ó ní wọn ò rí fa wọn náà ti rí mi àmọ́ ẹni tí ń lo mọ́tò òun. يؤذى بخلع عالي. ọ̀rẹ́ mi kan mẹ́ kò tún yá mọ́tò mi máa ń láì máa fún lọ́kọ̀ mi nílé Èkó ní ẹ bá dá dúró nìbàdàn ní express ẹ bá dá olè wọ́n bá yọ̀ ọ̀bọ̀n ó ní bàbá náà fún un ọ̀dà ẹni pé nìsín gbàgbọ́ ẹgbà mọ́ mi ìlú mo ní àwọn náà ti bẹ́ẹ̀ pa. sẹ́yìn nígbà tó ní ọba tó dúró gbogbo ọba tó dúró. ẹ má fura yín wéra yín má yẹn bá jọ rẹ̀ ọ̀ fi ra rẹ̀ wẹ́ntẹ́ tó wà ní kíláàsì bí wọ́n ṣe ń kọ́ tó ń mọ̀ ìwọ kàákà kò yí ọ yàrá rẹ ni ọlọ́mọ ń sùn nǹkan ti sí ọ̀nù kó já fún ọdún tọ́nà ń fún olódò ṣe máa dá sùn. ìwọ tó wà ń bẹ tẹ́ ń kọ́ yín ọ̀ sì ń bèrè ẹni tí ò sí ń bẹ. ohun tí ẹ kọ́ yín tó ẹjọ́ wà ń bẹ tó ọmọ ẹni tí ò sí bẹ tó wà ń tún ọkọ́ ọ̀ tí mo pé ọpọlọ rẹ ti sún. gbogbo ẹni tí ó bá yan ọ̀rẹ́ ẹ tó bá ju ọ̀nà ni ọ̀yàn lọ́rẹ̀ yóò lè fọ́ sókè kì í ṣe ẹni lẹ̀ tí ó tọ̀nà ẹ̀ dáhùn. sáyẹn obìnrin ń gbọ́ tọ́lọ́ màmí ní gbogbo yín kì í ṣe ẹni tí ẹgbẹ́ ìjọ ń kà ń kó aṣọ lọ rẹ lọ́wọ́ ẹ tó ti mọ àwé jù ọ lọ díẹ̀díẹ̀ ẹ jọ máa kàwé lóru tí ẹ tẹ̀ ń kàwé lóru mọ́ nísìnyí àwọn tó ń kẹsẹ̀ bọ́nú omi torí ní kíláàsì báyìí àmàlẹ́ra wa ni pé kùnú tí ó gbé mi ẹ tó bá ṣe first ó lè ṣe pé máàkì kan ní ìgbé second wọ́n gbẹ́nu léra wọn kí ni jẹ́ jìnnà síra wọn ìròyìn bá ní ìsìn ọmọ tó tiẹ̀ ní exam ṣèbí ní ọkùnrin ní ìlọsùn ń ti tutori àti ẹni bẹ́ẹ̀ náà nù. والله يا خير الخلائق إن لي. àtọkùnrin tó ní exam ó wá fún obìnrin rọrí mọ́jú wọ́n kàn bí ní kíníkan kíkàkọ́ ọ̀ṣọ́ ẹ̀ náà ní kíni fún mi gbogbo àṣà tí ó bá dá obìnrin ní òmò ọkọ. principal ti alọ́ba grammar school bá yẹn alájí kẹ̀mí arósáyé rukari tó bá kú máàkì kan báyìí wọn ò ní páàsì rẹ̀ ẹyọ kan péré ọ repeat sáré alágẹ́rẹ́ ni wọ́n àwọn fáwọ́sì kò sẹ́ni nǹkan sí ọ́nù ìyá ń bá ká gbogbo yín nísìnyí àwọn lẹ́kítọ́rà náà gbọ́n wọ́n ti dọ̀rẹ́ yín ẹ̀ ń gbé lẹ́kítọ́rà lọ jẹun lẹ́kítọ́rà àwọn lè wá gbé ọ̀gá ẹja lọ sáyé fún yín àwọn amúnáwá ọ̀rọ̀ yó wọn ni wọ́n sáyẹn nípa àti páàsì ó kàn ń kọ́ ní pàṣẹ
wọ́n fún nìkan mọ́. قلبا مشوقا لا يروم سواك. ọ̀rọ̀ tí ń sọ lálẹ́ dàbí Jahannama street tó wà lókè mẹ́rin ọlọ́pàá tá a nìkan lọ mú ẹ lẹ́bàá lé ọlọ́pàá ìbẹ̀rẹ̀ náà wá ní Jahannama street sí ọlọ́pàá tá a lọ ké sí ó ti fi bọ́n tì wọ́n jọ ń fa sísà ni. وبحق جاهك. ẹ̀gẹ̀dì ará àdúgbò lọ pọ̀ ọlọ́pàá ó bá dáná ọ̀gá ìjẹ́jẹ̀ kó èyí tẹ̀ fà láàárọ̀ tó nù bó o nílùú ó ṣe dáa ẹni tá a pè pé kó wá bá a mú yàn ó wá gbàgbé ìbọn síbẹ̀. ó gbàgbé ìbọn síbẹ̀ ó fi fìlà rẹ̀ kọ́ yìí. ó fi fìlà kọ́gi ó wá yó irú àwọn yunifọ̀mù wà ní kọ́lọ̀ mẹ́fà kò lè yọ gbogbo ara ó ti gbẹ ọlọ́pàá ṣe máa mú rárá láti aago mẹ́fà àbọ̀ dájí ẹ wá ní ń sì yẹn pa wọ́n sì yẹn pa tẹ́ bá ti rójú ẹlòmíràn tí wọ́n pé ó ti ya wèrè ànábì wá sí yẹn ó dẹnu ọ̀nà báyìí ọlọ́ni àá ìwọ ò ní tẹríba fóòsà ẹnu ọ̀nà yìí máa lo òkè láì wo ó sì ń ga fúnra rẹ̀ ànábì kan kọjá straight ni yóò mú rẹ̀ sọ̀rọ̀ mọ́. innani bika mugiramu. ànábì wọlé báyìí àwọn ìsákẹ̀ wo ni wọ́n bá tẹríba fún òòsà tí wọ́n mọ bó ló ṣe lè bend ọlọ́ni ẹ máa tẹ̀ ẹ tó dé ẹ gbọ́dọ̀ tẹ̀ fún ni àwọn àfìsáàrin gbogbo adábígbà yẹn bàbá yẹn wá gbójú kí bàbá tún ti fọlá rẹ tọrọ ó ti rí náà ó ní wọ́n náà tí ì rí tó tún tẹ̀ mí lọ́rùn stampu ìjà ànábì rẹ̀ ẹ̀gbọ́ titi Yusuf oníbi tó wà titi Musa oníbi tó wà bọ́ọ̀lù tànábì wà. mo bí yín bolo wa. àkókò ọkùnrin lọ. sótà. ẹ fẹ́ gbọ́. àkókò ọkùnrin lọ. bàbá wa ni wọ́n náà stamp tó tẹ̀sí lápẹ́ ànábì mi nìyẹn. ànábì mi rèé. bolo wa mo fẹ́ rí. mo fẹ́ rí. wọ́n á kọjú sánmà mo fẹ́ rí ọlọ́ni ó sì fi hàn. ó fi hàn ọ́. atẹ́gùn kan dé sí ànábì lánìí. bí ṣe fẹ́ aṣọ rẹ̀ nù fù ó wá ka débi níbi èjìká méjèèjì níbi bí tó ti papọ̀ ń bí ibẹ̀ ni stamp ẹ̀ wà báyìí. Allahu akbar. والله يعلم أنني أهواك. bàbá kan di mọ́ ni. bàbá di mọ́. olùwàgàn ni Muhammad. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ ṣe kọ́ọ̀nù ìwé tọwọ́ wa pé bọ́ọ̀ ṣe rí gan ni. bọ́ọ̀ ṣe rí gan ni. ni bàbá yẹn bá ń dùn. bàbá náà bá ń dùn. Abu Jali. bàbá abu. bàbá àgbà fún. bàbá yà. bàbá yà. ẹ pé mò ń tẹnu mọ́ tẹ́bá ti sàgbákò àgbàyà nínú ẹ̀yẹ sá mánéjì ẹ̀ kẹ̀kẹ́ máa fún lóúnjẹ kó máa jẹ ní tí ó sì lẹ́yìn ayé ní ti ẹ̀ lé tẹ́ lọ́rùn. ẹ faradà. èyí tẹ́ bá kódà èyí wọ́ọ́dẹ̀ wò kàn náà fẹ́ sin adìẹ ní family house. sọ́bi tó fẹ́ gbé kéjì sí wọn ò lò wọ́ọ́ wọ́n fi yọ̀rọ̀ pa wá ìwọ nìkan la bí ni níjọ́ náà pọ̀ ọlọ́ta ẹjọ́ bá ìdọ̀tún la adìẹ mẹ́fà ti kú wọ́n ó pa ni. ọ̀ létí pé gba tiẹ̀ níran yín ọlọ́run fẹ́ lo ibìkẹ́ tí wọn ò lò mọ́. yàrá tí wọ́n ti pa tí ìyá kan ti kú kà máa gbà yà máa mi mo fẹ́ lo bíi ọ̀ lò mo orígun bàbá rẹ kọ́. wọ́n wà lọ pé nìkan tí òwúlò ní ọkọ̀ tiẹ̀ kò ní wérí ní wọ́n á bọ̀ bí ewé ojú omi ju eré. wọ́n á pè ọ sí family meeting wọ́n fẹ́ da lérú ibẹ̀ ò dórígun bàbá tiẹ̀ níjọ́ tí ẹ ń kọ́ sí bàbá tiẹ̀ wà láyé bàbá àgbàmọ̀ ló ní kì í sí bàbá rẹ fa. bàbá fẹ́ wọ́n sí wọn wọ́n ká gà faranda ọlọ́fẹ́ kọ́ mọ́ kí. níbo ní faranda lé wọn. ní family house ọ̀n lọ́nu. àwọn tó lẹ́bí. ẹ̀yin kù sùúrù. لولاك ما خلق امرؤ. bàbá àná yìí bá gbà yìí. ó bá gbà yìí. ẹ̀jẹ̀ rẹ̀ tí a bí pẹ̀lú bàbá rẹ̀ wọ́n tún bínú rẹ̀. wọ́n tún bínú rẹ̀. ní wọ́n bá ń lọ. wọ́n lọ. bàbá yẹn bá sìn yàn wọ́n lọ. كلا ولا. bàbá wọn sọ fún ẹ pé ìlú tẹ̀ ń lọ yìí o. ìlú tẹ̀ ń lọ yìí.
ẹ tọ́jú ànábì dáadáa o tọ́jú ànábì dáadáa. kó wọ́n sì fi tí wọ́n pa sínú. Allahu akbar. خلق الورى لولاك كلا ولا ẹ fi dáadáa. خلق الورى لولاك wàbíkà وبك الخليل dáa. دعا فعادت ناره bárida. بردا وقد خمدت بنور سناك. bàbá yìí padà o. padà. wọ́n bá ń lọ. wọ́n lọ. sẹ́fẹ̀ sí lọ tẹ́ dénú ìlú báyìí. lọ́dẹ náà lò. wọ́n gba tiẹ̀. àgbà tiẹ̀. ta ni hẹ́ẹ̀ anabi Muhammad. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ ni nǹkan bá tún yọ nínú àwọn páàdì jọ̀hún bó ṣe wò báyìí ọlọ́mọ títí ra wa sọ pé yóò pọ̀ ìsàrẹ́ ni. Allahu akbar. olóde. tẹ bá dérò church tí mo wí wọ́n gbé èrè Jésù síbẹ̀ ni èrè gángan. eré gángan. أنت الذي لما توسل آدم wọ́n lọ máa forí balẹ̀ fún tó náà sì ní kò tọ́ tó náà sì ní kò tọ́. من ذنبه ẹni tí wọ́n gbẹ kalẹ̀ báyìí wọ́n gbé kalẹ̀ báyìí. èrè sì lè rẹ́ jẹ́. Allahu akbar. بك فاز وهو أباك. ẹ̀jẹ̀ mẹ́rin ní náà naam. bóun náà ṣe mọ bó ṣe rí kí ló dé táàrí àwòrán ànábì Muhammad sallallahu alaihi wasallam. tó ń sì wá ku ànábì ta ló yẹ àwòrán rẹ̀ kalẹ̀. gbogbo fíìmù tẹ́ bá ń wò táwọn fẹ́ sọ pé ànábì rìn mí kan ẹ̀sìn wọn ò ní ẹ̀jẹ̀ ní ríntọ̀ ní ẹ̀yìn rí ń tàn. because àwòrán rẹ̀ nìkan ò mọ́ ẹnìkan ò mọ̀. bóun náà sì lè mọ àwòrán Jésù. bóun sì lè mọ̀. من ذنبه بك فاز وهو أباك. àwọn tá a wí gan àtàwé yìí. Imam Hussein mo lè ráwòrán rẹ̀ mú wá bẹ́ẹ̀ni. ẹni kí n mú tìmọ̀ Abdulrahman wá kó sí n tí òfin mú arí àwòrán àwọn tó wà nítòsí ni wọ́n tó sí níbí yìí. tí wọ́n tí ì lọ 200 ọdún láàárọ̀ àwòrán tó ti lé ní 300 ọdún. Allahu akbar. Impossible. I had. وبك المسيح أتى بشيرا مخبرا. bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè rí pítọ̀ bàbá wa Salman Oge bẹ́ẹ̀ni. ẹ sì rí ti bàbá wọn tí bàbá wọn. bàbá àgbà náà kò sí kò sí. tó tán. àyè bẹ́ẹ̀ kọ́ ọkọ̀ ọkọ̀ wọn lọ. ìbílẹ̀ tí ara Salman wà lọ́ọ̀ mi tìmọ̀ Hussein wà ó dẹ̀ mú tìmọ̀ Abdulrahman wà ẹ̀ mú tìmọ̀ Abdulmalik wà mọ̀ Abubakar ẹ̀ mú wá sẹ́yìn rí ẹ má jà tara wa mọ́ ó lọ wí jẹ́. بصفات حسنك مادحا لعلاك. pẹ̀tẹ́lẹ̀ tó kúrọ́ kò ní fọ́tò sọ ìbọ̀dá fọ́tò rẹ ni mo ní bọ́ síbò. ما جادت الدنيا ayé yìí kò múrú ànábì wá. بمثل محمد. sallallahu alaihi wasallam. ní bá ń lọ wọ́n lọ. lọ́kùnrin bá pè àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó pè wọ́n. fẹ́kẹ́ gbọ́ tí wọ́n fẹ́ sọ dáadáa. ó pè wọ́n. ó ní sẹ́ ọlọ́kùnrin ọkùnrin yìí. òní ó pa èrè rẹ̀ òní ó promote Islam orí Kùránì ó ti bóde wọn kà ó láàmú owó òní jí orí bẹ́ẹ̀ dé. àmọ́ kó tó ṣe yẹn ní kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. àwọn adé sáà wọ́n débẹ̀ báyìí débẹ̀ báyìí. ọjọ́ kejì sílẹ̀ mọ́ ọjọ́ kejì. gbogbo wọn náà máa ń ta ọjà náà máa ń ta ọjà ta ọjà. àwọn Kùrẹ́ṣì dé ara Mákàdé ọmọkàdé. ànábì ò rẹ́ni ná ọjà rẹ̀ Allahu akbar. wọ́n fọ́ lẹ́rán báyìí ìfọ̀ lẹ́ran báyìí. Àbújá lè bá wa bá ó bá wá bá a. ó ní sọ́tàn ó tán. wọ́n sì lọ́ọ́ máa jẹ́ ni ó ọlọ́mọ ajé ni ọ́. wọ́n ní wọ́n lọ́ọ́ làrán wa wọ́n lọ́ọ́ làrán wa. sọ́tàn tó tán. ànábì ní kí mo ṣe yìí kí mo ṣe yín gan. ó ní Àdíjà kò mọ̀ pé ó kùtà ló ń gbọ́jà rán ìgbà tí ń ràn án míì kan ó tà òní tó ràn án náà lẹ̀ tà yìí wọ́n lè ta yìí. ní kò sá sọ̀rọ̀
ó wá di àárọ̀ ọjọ́ kejì tó yẹ ọjọ́ kẹta kò sọ́jà nǹkan lórí gbá mọ́ àtẹ̀yàtẹ̀yàn náà wà ra ọjà nẹ́bì tó bá eléyìí o mo fẹ́ ta 1,000 wọ́n fún ní 10,000 mo fẹ́ ra yìí 200 wọ́n fún ní 1 million bàbá mi bá tó dé ó dé jẹ̀nàjẹ̀nà wàhálà tó ti mú ẹ má sí ọ̀tá ọ̀tá máa dọ́lá ni ẹ tẹ́ bá ti ń lé aburú sí yóò máa fi ń ṣe ayé lọ ni ẹ sì ní nísìnyí ó bá ya wèrè bàbá yẹn wá ní ó fẹ́ pa ọmọ yìí rẹ níbo lọ́sẹ̀ ní pa ó ní ẹ máa ṣe ń lọ bá ó wá kó ọjà kan tí wọ́n rà ó bá ní ilé lọ́jà ẹ̀rẹ́bí ní 500 ní ó ní mo fẹ́ rà ní 2 million ẹ̀rẹ́bí wọn ní ta báwọn ọ̀gá mi ò ní ta ó ní mo bọ̀ ní yòókù àwọn pẹ̀lú mọ́jẹ̀mú kan wọn mówó dání tẹ̀lé mi ká lọ gbowó hikima kanu o ẹ̀rí tó ṣe lẹ́sàn náà anabi regret action rẹ Allah akbar ló bá tẹ̀lé ọkùnrin ọkùnrin kan sáré wọlé ló bá lọ bá yàwó ẹ̀ ó ní mọ́jèlé tí mo ti gbé kalẹ̀ tí ìkànnì láàrún lọ rí wọ́ọ̀mù ẹ̀ sọ̀rọ̀ tó wà mí wáyé tó bá ti jáde gòkè kọ́ dalé lórí ibi tí ó kù sínú ìwà àfà ìyẹn ló ń kọ́lé lọ kọ́ wa lọ wo àmẹ́yìn nìkan ni ẹ wá mọ́ lọ o sọ́kàwé ni ó sọ ọ́ sí o ọlọ́nu wọ́n ní kódà 4:30 láwọn gbé yín mo fẹ́ kí wọ́n mọ abẹ́ èmi bídíò bá ní bá fẹ́ sí èmi ní tẹ̀lé ọ mo sì ń lọ léyìn mo sì lójú àmẹ́yìn ńlá kí láàyè kú ibi tí wọ́n ti pa ọ́ jẹ̀mọ́ ọmọge wa ní mo fẹ́ mọ lọ́dọ̀ ọ̀nkù ẹ wá rìn òpó kìíní nínú igbó níbẹ̀ náà ní à ń gbé ẹ tó rìn òpó kejì. sọ ìṣe ìwé báyìí. ìwé ni kíni àbíkọ́ náà fẹ́ tọkọ kó bàtà ọkọ̀ padà. fil alamina. tí ẹ dákun ìwọ ọmọge wọ́n ṣe ń mú ọ lọ létí ẹnì kẹ́kọ̀ọ́ sùn ẹrù òsì bá ọ ẹ wọlé lẹ́yìn tí inú kínkínkín kò sí ẹ káàbọ̀ ilé tí ò níná ní wíńdò kí ló fẹ́ gbà tọ́ ìwọ bẹ́ẹ̀. àbí kí ló fẹ́ gbà kò níná kò ní wíńdò. ìwà àtọkùnrin jọ gun ọ̀kadà oníṣẹ́ lọ fi létà ń kọ́ lọ́wọ́ hàn ẹ̀fí akọjá sáìtì mi ẹ̀ tún ń lọ ó ń lọ náà ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dinú sàárè ọlọ́nu máa lọ bàbá kò gbọ́n ni. ọkùnrin máa fún ànábì lóúnjẹ ẹni tá a bá pa á fún lóúnjẹ ni. ànábì jáde báyìí gómìnà wọn da kínní yẹn lànàbì lórí báyìí ọlọ́ni kọ́ wọlé ogan ọmọ rẹ tí wọ́n sùn sábẹ́ ilé ọmọ méjì péré tó bí ó bá rọlé ẹ lórí ọmọ kan kú ni aṣèdèsè rẹ̀ ṣùgbọ́n ànábì ò bọ́ bọ́ọ̀ mọ̀ ṣe kú báyìí wọ́n kàn fà á ní aṣọ ni ó ti wọ̀lú ó pààyàn olóńlò ní kó wá gbowó ńlé mọ́ èyí ń rajà lọ́wọ́ rẹ wá ní ẹni kọ́ ọmọ yín ó tẹ̀lé ni wá lọ gbowó ńlé fọjàálẹ̀ lọ́mọ owó wá níbi tẹ́ ẹ fẹ́ràn owó dé ṣé ẹ̀rọ mọ̀ ń dò ní. èyí tó wọlé wá ọmọ kékeré ọmọ ọdún 10 tẹ́ ẹni kó lọ gbowó wá owó àgbàdo 2 ṣé wọn ò yẹ ní sáà kò gbẹ́jẹ̀ wálé lọ́dọ̀ bọ̀dá gbọ̀ngàn kíkan àdúgbò tí ò níyàwó lé àdàgbà má dànù àwọn aránmọ rẹ ní gàárì onìkan níwọ̀n lágbé fún ọ̀nà bọ̀dá ní wà lọ́bọ̀ ọ̀ràn kan wá tó kí wọ́n bọ̀ ní 100 naira ǹjẹ́ owó dé tọ̀ sí ilé sọ́ọ̀bọ̀mọ̀ rẹ dáadáa ìsọ̀nù ẹ̀kú àrùn mára ẹ má sì jẹ́ ntàyín ọmọ ọdún 11 nísìn gbogbo nǹkan ti yí padà. àtọ̀ darí ọjà lílọ ọmọ rẹ̀ ń kẹtàn. ó ń ṣe kiri. wọn ò lè sọ. àkọ́kọ́ kún un lọ. nànàbí náà bá kánlẹ̀ ó dàrin àwọn àjọ rẹ̀ ọkùnrin yẹn bá ké ó sì gádé yẹn 300 something nísìn wọn bá kó ìdá wọn kó àké wọn fẹ́ lọ pa ànábì mọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ Àbújá lè wá pé ibẹ̀ ló wà ẹ̀gbọ́n bàbá
ní tọ́ka rẹ̀ olùlọ́ọ̀kan olùlọ́ọ̀kan ó nu ǹsẹ́ pápá yẹn ni ó nu ẹ bá dé lọ́dẹ sídi Hamza ló bá jáde sí yẹn ó jáde sí wọn. asadu dirgal Allahu Akbar. ẹ gbọ́ albatolu alkomkom Allahu Akbar. ló bá dé ń jẹ pé lónìí ẹ mọ̀ ẹ fẹ́ pàdánù lé wa ẹ pa ìdùnnú lé wa. gbogbo ẹ tẹ bá lẹ́yìn tó ga fámìlì ẹ jà nítorí ẹ ẹja ń torí ẹ ẹja ń torí ẹ. ẹ má jẹ́ pàdánù yín ẹ má jà pa ó ní ẹ pàtà ni kalẹ̀ pa àṣìgbà tó náà ti ń bọ̀ ti ń lọ rìn tí ń lọ ó ti kó aṣọ ogun rẹ lọ́wọ́ aṣogun lọ́wọ́ ó sì kọ́ ìdànù ó wá ó kọ́dà mú ọkọ̀ ó mọ́kọ̀ ó nìkan náà kan bá ní àwọn náà sọ̀pọ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ṣe kò sáwọn olórí ibù náà Yahudi yẹn àwọn Yahudi náà. wọ́n fínísì wọn lójú ẹsẹ̀ ni Allahu Akbar. wọ́n jọ pàdé ara wọn ó ní ànábì mọ́ yọjú o wọ́n yọjú o ikú tí ò bá pọ̀ ọkọ̀ pa kò pa mí. òun sàgbà bàbá rẹ̀ Allahu Akbar. wọ́n sì pa ọ́ lójú ayé mi kí ni ń sẹ̀yìn ìyá wọ̀nyí kí ni ń ṣe tẹ́fẹ́ kọ́ ọmọ ìyàwó yín ó kú lójú yín ẹ kó kú lójú yín. ẹ lè kú sí yẹn ṣé wọ́n ń gbọ́ àwòkọ́ ọkọ̀ wọn lọ. kí ló dé kí ló dé. ọmọ ìyàwó rẹ̀ tó o fẹ́ pa ọ̀rọ̀ ti pé ẹ̀jẹ̀ ọkọ rẹ̀ ni ẹ̀jẹ̀ ọkọ rẹ ní. tó o bá ilé pa ọ ti bá ṣe ọkọ rẹ̀ jẹ́ ọba sí ọkọ rẹ jẹ́. kí ló dé tẹ̀ ẹ̀ máa dáàbò bò kí ló dé. orin yẹn tó kọ orin tí Abu Talib àbútọ́lẹ̀. tó kọ wíkì gbọ́. wallahi law yasilu ilayka bi jam'ihim Abu Talib ló kọ yẹn o kì í ṣe Hamza o mo fẹ́ fà kán yán bẹ̀ ni o. hatta wasada fi turabi dafina wọ́n ní wà nábì sallallahu alaihi wa sallam. law yasilu jẹ́mu ìhín bí gbogbo olórí ibú ṣe pọ̀ tó yìí wọ́n lè tọ́jẹ́ lójú mi. hatta wasada títí fi turabi dafina olùdé tó bá wọnú sàárè. hatta wasada fi turabi dafina fasda bi amrika ẹni tí mo ṣe náà fẹ́mi ti kú bàbá akéwù ni tí n bá lọ wá síbi kankan lẹ̀ dáàdì ni ó ní ó dàbọ̀ ó dàbọ̀. tí n bá ṣe wá sí Àlàmísì ibi ìrèpè ṣe máa ń jòkó nù tó máa ń jòkó sínú. wọn á wò mí lọ́ọ̀kan báyìí kò síbi tí mo lọ sí wá sí lọ́fà tọ́lá jù ní tẹ̀lé mi àwọn òní fara hàn mí wọn á gbọ́ sẹ́yìn àgbo Allahu Akbar. ma alayka ghadabatun abiyamọ tààrà. وبشر بذاك وقر منه عيونا kí ló dé táyìn ò protect dọ́là fún yín nílé lórí yín tẹ́ ìdáàbò bò. àfi ká máa sọ àìdá rẹ fara àdúgbò ará àdúgbò. ṣèbí ń fẹ́ yín tèmi ń fẹ́ yìí. yóò bá tú ẹ lọ wákùn kò lè sétàn lè sétán. kò lè sétán. ẹ sì ń rojọ́ bọ̀dá yín kálá ìdá àròjọ ẹ̀ káàkiri. bí ẹ bá pátá lẹ́bi sọmọ bàbá ọmọ ìyá bàbá ọmọ ìyá. tẹlifóònù náà dákẹ́ Adákẹ́. bó lẹ́ ti rí irú ẹ̀ kò lẹ́ ti rírú ẹ̀. Àbújá lè kọjá yìí ó kọjá ayé rẹ̀. ẹ gbọ́ orúkú tó pa. àwòkọ́ ọkùnrin lọ. فدعوتني وزعمت أنك ناصح ولقد صدقت وكنت ثم أمينا ntọ́mọ yìí kí lálẹ́ yìí ọlọ́mọdé kí ìyẹ̀yìn ó jẹ wá àmín. èèyàn gidi ẹni tí ò bá léèyàn gidi náà iṣẹ́ rẹ̀ ò lè yọrí bọ̀rọ̀ yóò fọ̀tá sára òun ní yóò déèyàn. mo lọ wí. لولا الملامة أو حذاري سبة لوجدتني سمحا بذاك مبينا mo yàn àbúrò mi ẹ̀ ní ṣòfò. لولا الملامة ẹ jókòó yín gbogbo òrìn àjò mi ń jọ́ tí nǹkan ńlá kú gbogbo tó dúró tì mí ló dé yẹn lónìí kò sáyà àfi nínú wọn. أو حذاري سبة
23 years sẹ́yìn ẹ̀yà kùnà ọjọ́ orí wọn kí ni ó kù kékèké náà la fi jagun ẹ̀yọ ogún ọdún àti mẹ́ta kùnà ọjọ́ orí wọn báyìí kẹwọn tí ó kù tó fi di pé tí ó bá pa ọkọ tó pa wá. lawajaditani. lẹ́yìn náà fi excel tó jẹ́ ẹ̀ga òjò bá ń lọ gbàbọ̀dé kú fún mi. samhan bidhaka mubina. torí ẹ̀rí mi dọ̀rẹ́ lé ní pé ẹ̀ tó tírèèni wa ni àní tí ó kú oríire ìran wa ni gbogbo yín tẹ̀wọ́n bí tẹ́lẹ̀ tó ga fámìlì ẹ̀fẹ́ náà kó má kú bẹ́ẹ̀ bá bínú pa kẹ́tọ́ nírú ẹ̀ ìran yóò parun tán yẹ́yẹ́ ni. bí dókítà bá wálé ilẹ̀ náà gbé ẹ̀ka ìyẹn broda yín elder broda yín kò sí senior broda ẹnu sẹ́ni senior wà wọ́n yìí lo senior nílé elder ni younger elder senior àti junior ní ọ́fíìsì ló wà kì í ṣe lọ́jọ́ orí ọ̀mọ̀wé babalẹ̀ mọ̀wé ẹ̀ mọ̀ sakọ lódò àfihàn rọ àsìnàṣẹ́ like seriously. senior brother. wà á rọ́ọ̀dì tàdínà. ẹ̀yin tẹ́ gbọ́ sàtífíkẹ́ẹ̀tì èbó ni wọ́n yìí sọ báwọn ìtẹ́ni my senior brother ẹ gbọ́ senior lẹ́nu sẹ́ni ẹnu sẹ́ni yìí wà. elder ni ẹni tó dé kí n tó dé tó sàgbà mi ní ẹ máa sọ àbí ìgbà ni blackboard kí ni ti kọ ẹ ní wọn bí tí wọn ti kọ pé yìí o wọn mọ sọ pé sọgbà yìí náà ni. ọ̀dẹ̀ alimutu bi anahu. ẹnìkan náà wọ́n kí n fún níbẹ̀ o ọmọ mi ti ẹ̀yìn àlè ní òní fún nílò yìí o. ó ń bẹ àmì tó fẹ́fẹ́ mà lókù gbàgbé ẹ̀. min khayri adiyanil bariyati dina. mo fẹ́ kàn ṣàdúrà fún wa. sídi Hamza nìkan ló wá kọjú sí ẹ Hamza kì í ṣe ilé Hamza ikú rẹ̀ wé bàbá ẹ̀ má pè yẹn má fa Hamza máa wé lẹ̀ ọkọ lórí ọmí àmúṣátù. fasda bi amrika ma alayka gabadatun. وبشر بذاك وقر منه عيونا. wọ́n tún yẹn náà ayé kò tó ń tù kì í sòní ni ọ̀rọ̀ anábì ní tuta fi pàdé àgbẹ̀rẹ̀ ògùn ọlọ́run. àwọn sábà ló bá kò sí ẹ̀ bàtà ni kò ti lu àwọn jù àti òkú ti kú dànù àwa di am tọ́tún bèbò yìí náà gbogbo nǹkan ogun tí wọ́n dè mọ́ra wọ́n tú kalẹ̀. àwọn àyàn àwọn mọ́kànlá pé ẹ lọ ní ìsìn àmọ́ ẹ náwó sókè tẹ̀mọ́ ti tún nǹkan kalẹ̀ kò sí ìjà mọ́ nù. àwọn àlọ́bá sí ìdààmú sàpé wọ́n ti ṣe àjẹkùtàkù jù. mo táwọn fẹ́ ni pé ọmọ yìí olódá wàhálà lẹ̀ n tó ṣe ni kó ti pààyàn méjì nílé wa a fẹ́ pa padà rìlíìsì ẹ̀ fún wa ó ní kí lè bá wa ìdùnnú ilé mi kí wọ́n náà ń jà sí wọ́n fẹ́ pa ìdùnnú ilé yẹn wá ní bọ̀dá yín sẹ̀ kò sẹ̀ lójú tí. agbowó fún ọ ọwọ́ di káàpù kún fámìlì yín ọ̀ ní tẹ́gbẹ́ mọ́ sídi àmúta ni síká tó bẹ̀rẹ̀ jà ń lò rẹ̀ mí o torí tí bá jùlẹ̀ fún ìtẹ̀ bá pa ọmọ wo lẹ́ẹ̀ fi di fún mi gbìtà abadé lálẹ́ inú kò ju ànábì kalẹ̀ fún wa kí wàá ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà tó gbọ́rọ̀ là pẹ̀lú ògùn ọlọ́run n tí sọ bó ṣe fẹ́ àdíjà àbí mo ti sọ ìyàwó tó dùn gan ni ẹ gbọ́ obìnrin tó bá lè ṣe eré ẹ̀kọ́ wa náwó nígbà tí má ba débẹ̀ kàbéèrè mẹ́ta àwọn alálẹ́ kan wá ṣàdúrà fún alálẹ̀. eléyìí ó ní oúnjẹ. òun gbọ́dọ̀ eléyìí
ọmọ kan sọ pé eléyìí ó kàn fún oníṣùtì ni. àmì àtiwọ́ ni. ó ní oúnjẹ sàrì tán àbí ó ní kí èèyàn jẹ sàrì tán lù kan ó wá sí ìrìn àjò lọ sí ìlú bòmí ìgbà tí ó wá dénú ìlú òun tí ó ti tó dédé àsìkò tó yẹ kó fi gbà wẹ̀ níbi tó ti ń bọ̀ ó wá bá wọn tí wọ́n ń sinú lọ́wọ́ pèsè yóò wá dó dédé àsìkò tí. rárá wọn tí a bá ń ṣe ìlú tó bá wà náà ni ó máa ṣe kí ni ó máa ṣe ó ti wọ̀lú mi ìjà ti ń sinú ìsúnú tiẹ̀ náà ti tó nù tó bá wọ̀lú mi ìjà ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n ti sinú yóò tún máa gbára tí lè sún náà ni. ohun tó béèrè mo tó fi kún fún ọ. ó yá. eléyìí béèrè pé oníkẹ́ wà ń ṣàdúrà fún ọ̀rẹ́ òun àníyà ọmọ arókè ọmọ ṣẹ̀rí tí ọjọ́ òbí lónìí. ó sọ fún mi kó sọjọ́ bíi ọ̀là àlùbáríkà ọ̀sọ̀rìire ọ̀là kídùmọ̀ àbá rẹ̀ ọ̀sọ̀rìire ọ̀là agbára láhàólà. la quwwata illa billahil aliyyil azim. wọ́n fún ọ lẹ́bùn lọ́la jókòó ẹ̀. eléyìí ó ní wọ́n sọ pé inú oṣù Ramadan ni Al-Qur'an sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad ó wá ní sí gbogbo ẹ̀ ló sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni. díẹ̀ ló ń sọ̀kalẹ̀ díẹ̀ ní sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad. eléyìí ó lóun fẹ́ kẹ́ bá ń ṣàdúrà fún ọ̀rẹ́ nǹkan àti ọkọ rẹ̀ ó wá fi 1,000 naira sí pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fún inú ayé òun. mọ tó bí gudugudu méje yàyà mẹ́fà èèbó yẹn ṣe gbọ́ dáadáa báyìí nígbà tó wá àwọn ajẹ́lẹ̀ ni ẹ̀kẹ́ ni báyìí ó wá àwọn àṣìṣe tó dùn mọ́ ni good yá ó níbi tí èèbó pọ́n mi lédè ó ṣe gudugudu méje yàyà mẹ́fà good yá ntóbi náà nìyẹn. eléyìí ó ní nǹkan kan ṣe bá léwu kò wá lè ṣe ojúṣe rẹ̀ ní ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni. ó wá gbé ọlọ́kadà tí mo bá kọ́ ọmọ lọ sí skul. ó wá sàrí ó rí pé ó pé lọ́mọkùnrin. ó wá invite ọlọ́kadà. ó wá àjọ gbádùn ara wọn. gbádùn ara wọn jọ ṣòfò. ọlọ́kadà wá rí i pé eléyìí ti gbọ́wọ́ ó wá ṣe ìdíjọ́ kejì wọ́n tún padà lọ pé nígbà ọkọ ọmọ lọ skul tán bá tún padà wá òun wá rí i pé ọ̀ṣọ́gun sí mi ní àná ni. kò ṣògùn sí ọ wèrèwèrè ló mú ọ ṣé ẹ rí i kò sẹ́ni tí ò lè rí àdánwò tọkọ rẹ bá wà torí challenge torí issue tó dé báyìí ọ ní sùúrù ẹ tọ́jú ẹ ní ó tó téèyàn lè kọ ọkùnrin sí àmọ́ kò tí ì dojú kíkọ ó níwòsàn ìwọ gan lè bá a sáré rẹ obìnrin náà máa kú la ẹ̀ẹ̀kan mọ́ ni obìnrin máa kú la bọ́kùnrin sì máa kú la obìnrin tó bá ti súnmọ́ tí ò fọ́ kàn ọ́ la padà òkú ara ni Saheed ọmọ ẹ̀ rẹ̀ dákun mọ́ kó bá mi o ẹ farabalẹ̀ wọ́n lò ṣẹ́jú márùn-ún láti ṣàdúrà fún wa ṣùgbọ́n gbàdúrà rẹ ti gbà tí wọ́n ti ṣe mo ń invite àwọn